Ṣèyí Mákindé ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣetán láti jíròrò pẹ̀lú àwọn agbébọn tó mọ̀ jí akẹ́kọ̀ọ́ olùkọ́ gbé kí wọ́n lè tètè padà wálé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣàlàyé wípé ìjọba mọ̀ ṣetán láti tẹ́tí sí àwọn ohun tí àwọn ajínigbé tó mọ̀ jí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ méjì kan gbé lọ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́nà àti gba ìtúsílẹ̀ wọn. Mákindé kò ṣàìtẹnumọ́ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní tẹríba fún ìwà ìgbésùnmọ̀mí rárá bí ó ti wulẹ̀ kó mọ, pẹ̀lú àlàyé pé gbogbo ìgbésẹ̀ òní wọ́n máa ń gbé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí láti rí wípé àwọn èèyàn náà wọ́n padà wálé láyọ̀ àti àlàáfíà ara. Lásìkò tó fi ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nípa bí nǹkan ṣe ń lọ lórí ìtúsílẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ táwọn agbébọn kan jí gbé nílùú Ahoro Ẹ̀sìnlẹ̀ níjọba ìbílẹ̀ Oríire, ó fìdí rẹ̀ múlẹ̀ pé akẹ́kọ̀ọ́ méje ni wọ́n mọ̀ jí gbé nílé ẹ̀kọ́ girama community secondary school tí wọ́n sì jí 18 mìíràn gbé ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti jẹ́lé-ó-sinmi First Baptist Primary and Nursery School. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sáwọn agbébọn tó mọ̀ jí àwọn èèyàn náà gbé pé kí wọ́n jèbùrẹ́ àti pé ìjọba ṣetán láti jókòó sọ̀rọ̀ lórí ọ̀nà àti dóòlà ẹ̀mí àwọn èèyàn tó máa wà ní àhámọ́ wọn. Àwọn èèyàn wọ̀nyí kì í ṣe àtọ̀rìnwá, àwa aráàlú náà là ń kojú ara wa. Ohun yòówù tí wọ́n bá fẹ́, a ṣetán láti bá wọn jíròrò kí a sì yanjú àwọn tí wọ́n bá fẹ́ yanjú gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ó ti kọminú lórí ìròyìn kan tó mà sọ pé àwọn jàǹdùkú agbébọn ti ṣekú pa ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n mà jí gbé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ girama tó wà nílùú Ẹ̀sìnlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ní ọ̀sẹ̀ tó kọjá. Ọjọ́ Ẹtì Friday tó kọjá ń làwọn jàǹdùkú agbébọn ọ̀hún ni wọ́n mà ya wọ ilé ẹ̀kọ́ náà ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti jí akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ gbé lọ. Nínú àtẹ̀jáde kan tí olùdámọ̀ràn rẹ̀ lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nánúgà tó mọ̀ síta, Tinubu kẹ́dùn pẹ̀lú ẹbí àwọn èèyàn táwọn agbébọn náà ti pa. Inú mi bàjẹ́ lórí ìròyìn tó mà sọ wípé àwọn agbébọn wọ́n ti ṣekú pa ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n mà jí gbé náà. Mò ń fi àsìkò yìí kẹ́dùn pẹ̀lú ẹbí gbogbo èèyàn tí wọ́n mà jí gbé lọ. Ààrẹ Tinubu mà sọ pé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò wọ́n ń ṣiṣẹ́ takuntakun báyìí láti dóòlà àwọn tí wọ́n mà jí gbé náà níbi tí wọ́n kó wọn pamọ́ sí. Tinubu kò ṣàìsọ nípa ìwúlò ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé báyìí ó máa ń sọ nípa ìwúlò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ torí àwọn ló lè dé àwọn ìgbèríko. Ilé aṣòfin àgbà wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí àbádòfin ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ní kíákíá. Tinubu ló sọ bẹ́ẹ̀. Kò tí ì sí ẹgbẹ́ agbésùnmọ̀mí tó ti sọ wípé àwọn làwọn wà nídìí ìṣẹ̀lẹ̀ náà títí di àsìkò yìí. Àmọ́ Tinubu sọ pé àwọn agbébọn tó ń jí èèyàn gbé tí wọ́n fi ń pawó, àwọn ni wọ́n wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹ̀wẹ̀, ìjọba ti sọ pé àwọn sì ń gbìyànjú láti mọ iye akẹ́kọ̀ọ́ tí wọ́n mà jí gbé lọ. Ṣáájú ni gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ ìmọ̀ ló mà ti sọ pé olùkọ́ méje làwọn jàǹdùkú ajínigbé ọ̀hún ni wọ́n mà jí gbé lọ. Tinubu wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò yóò rí wípé wọ́n dóòlà gbogbo àwọn tí wọ́n mà jí gbé náà kí Ọlọ́run ọba Elédùmarè kó ṣe gbogbo wọn ní rírí o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń wò wá o. Lágbára Ọlọ́run ọba, èmi àti ń rèé àní kó sọ wá ajínigbé. Àmín.